Africa Content TV. ọkùnrin tó lóko tó lọ wáìtì lọ́wọ́ òní tí ń wò mí ẹ̀ka àṣẹ. ẹ̀yin tẹ́ bàbá wà sàlẹ̀ ẹ̀ka àṣẹ o. ẹ máa ṣe wọn ẹ máa kó àgbọ̀ tí wọ́n wẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ wọ́n bá yín torí àìsè lọ́jọ́ pẹ́lẹ́ ẹ̀ bá ń ṣe pẹ́ pàtàkì báyìí ẹ̀ má bá ẹ̀ ṣe. níjọ yìí ẹ̀ bá pè é ẹ̀ rè é. ẹ̀ sì ní ṣẹ́kù. ohun pàtàkì tá a lọ ṣe náà lè ní. ẹ̀yìn ẹ̀ náà ní. láti kékeré kòkòrò kó sì ṣiṣẹ́ ẹ̀dẹ̀ kó ṣe kó lè pe àwọn ọlọ́ba ọlọ́ àwò àwọn táwọn pariwo rè gẹ́gẹ́ ṣe pé ní nípè èèyàn ló sọ nílé tó ṣiṣẹ́ bá àádọ́ta ọdún ní gbogbo wọn torí ẹ̀jẹ̀ pé àyìnlé wa wí báwo èèyàn pé wọ́n bá kú lọ́la yóò pè lánàá wọ́n bá pè ọ̀la yóò kú pọ̀ lánàá. Ẹ má jẹ tẹ̀lé o, eré tẹ́ ẹ wò ní ìrọ̀lẹ́ yìí, eré tó lágbára gbà o, eré ìdílé, eré tó wí láti ọ̀rọ̀ ló ti wá, ọ̀rọ̀ alákejì lórí èyí ti wá o, ọlọ́run ọ̀rọ̀ ló ti wá, ẹ má jẹ tẹ̀lé, ẹ jẹ́ ìkọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo yẹ́ yẹ́ tẹ̀lé mi. Ó yẹ ká bá a tó. Happy
Thank you.
ọ̀rọ̀ lẹ́wà ọ̀rọ̀ lẹ́wà ẹ̀sìn láyé wọ́n ẹ̀sẹ̀ fẹ́ dá ayé padà sáyé mi ẹ̀kún ayé ká wò ó.
dàbẹ̀